Hello, ẹ̀yin èèyàn mi. Olúwa o ṣeun, kábíyèsí o ṣeun. Elizabeth Emmanuel, wọ́n ní Elizabeth ó tẹ ọkọ̀ létí látàyè Scotland wá. Àná ló pè, òun bọ̀ o. Òun gbọ́ pé Naomi bímọ o. Òun gbọ́ pé kínní ayọ̀ ẹ̀kún pòun bá fojú òun rí. Bó ṣe dé nìyẹn o. Kò pẹ́ tí Elizabeth wọ Nàìjíríà tó lọ sí hospital straight. Ó lọ sí hospital straight lọ rí Naomi. Ó dẹ̀ bá bẹ́ẹ̀ orí mẹ́ta, orí Naomi. Ayọ̀ ẹ̀kún ọ̀rọ̀yìn ojojojojo òun àti Naomi. Wọ́n náà jó gidi gan. Tó ní sìstá mi, ìyálé mi, alábàárò mi. Wọ́n ní nǹkan tó pe Naomi nìyẹn. Pé Naomi, pé owó ọ̀tẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Òun ní kó wá bẹ́ẹ̀ ṣàjọyọ̀ nítorí pé nǹkan tójú ẹ̀ ti rí láyé yẹn. Ẹnu ò gbàròyìn kó ló máa sọ pé òun gbọ́dọ̀ wá. Ṣé pé kóun kàn gbọ́ létí nìkan kóun wá fojú rí. Ó ní pẹ̀lú nǹkan tóun rí yìí, ó ní ayọ̀ títí làwọn máa yọ̀. Pé ìwọ ló rí pé bóun ṣe wà yìí, lágbára Kristi, lágbára ẹ̀jẹ̀ Jésù, oyún yẹn ó yìí wà ńbẹ̀. Ó dẹ̀ máa rò ó re bí Naomi ṣe rò tiẹ̀ rí. Ó dẹ̀ máa sọ re bí Naomi ṣe sọ tiẹ̀ rí. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ó ní Naomi, kóun tó lè mọ̀ pé Naomi èèyàn pàtàkì ni. Ìgbà tó oyún òun àkọ́kọ́ bàjẹ́, ẹlẹ́ẹ̀kejì the same thing. Pé ẹlẹ́ẹ̀kẹta yìí, Naomi gan ló encourage ọ̀ pé kó yá tètè gbé oyún yẹn sá kúrò láàfin. Kí ló ń ṣe láàfin? Ó yá kó tètè tẹ ọkọ̀ létí kó padà sí Scotland. Ó lóun dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbàdúrà Naomi gbà lé òun lórí. Pé pẹ̀lú bóun tún ṣe lọ sí Scotland, òun àti Naomi wọ́n sọ àsọyé pọ̀, wọ́n bára wọn sọ ọ̀rọ̀. Ǹjẹ́ ṣé yẹn ò wà wonderful? Ó wà wonderful. Wọ́n ní Elizabeth ti wà lọ́dọ̀ Naomi báyìí. Tọ́n jọ ń ṣàjọyọ̀, tọ́n jọ ń sọ̀rọ̀ ògo Ọlọ́run. Pé àṣé èèyàn pàtàkì ni Naomi báyìí o. Àbẹ́ẹ̀rí bí Ọlọ́run ṣe ń transform ayé ẹni dáadáa. Ó ní kò sẹ́ni tóun tún lè fojú jọ bí kò ṣe Naomi. Kò sẹ́ni tóun lè gbẹ́kẹ̀lé nínú Ọlọ́run bí kò ṣe Naomi. Pé Naomi dàbí ẹ̀gbọ́n sí òun. Ó dàbí ọmọ ìyá sí òun. Ó ní kí lòun máa jẹ tóun máa fi gbàgbé Naomi. Ṣé mọ̀ pé wọ́n ní bí wọ́n bá ṣe rere, ara kì í ayọ̀ bí? Tó wá pé Lizzy ó ti balẹ̀ jẹ́, tó ti lọ join àwọn olórí gbàtú ẹ̀yọ̀, àwọn olórí ìkà, àwọn olórí tó yẹ pé ṣe náà mí èémí ìkà jáde. Tó wá pé ó ti lọ bá wọn ṣe wọléwọ̀de. Ayé ẹ̀ báyìí máa bàjẹ́ lọ. Ṣé rí gbogbo àwọn tó ń jọ ń ṣe àṣepọ̀? Ẹ rí pé ayé wọn ò ní ìtumọ̀. Gbogbo àwọn tó dìtẹ̀ mọ́ Naomi, tó ń sọ pé kí Naomi kó fòkó nìṣó. Gbogbo àwọn gan wọn ò gbádùn. Adìyẹ ni wọ́n. Adìyẹ wọ́n bà lókùn. Àrò òrọ̀ okùn, àrò òrọ̀ adìyẹ. Òun lọ̀rọ̀ wọn. Ẹ̀tẹ̀ wo dókítà ẹni ẹlẹ́ni, onínú mímọ́. Ó kàwé dójú àmì. Nítorí náà ìdí náà kò wá fẹ́ kábíyèsí. Wọ́n wá fojú ọmọ yẹn máa gbolẹ̀ ní ààfin. Ọmọ ọlọ́mọ ṣe yá títí bí kérésì. Bẹ́ẹ̀ tógo bá ń jẹ́ tọlọ́run lókè, gbogbo ọ̀nà jọ máa yọ̀ tọ̀bẹ̀. Gbogbo ọ̀nà jọ máa kó mọ̀lùbọ́ pẹ̀lú Naomi. Elizabeth àti Naomi gbogbo ọ̀nà jọ máa kó mọ̀lùbọ́ láàfin. Kábíyèsí, ẹ kú oríire o. Ẹ kú oríire tọ́lọ́ yan àwọn olólùfẹ́ yín tó yàn fún yín. Ẹ rí Naomi sí. Nítorí Elizabeth tí ó yá tètè ya rẹ̀ sọ́tọ̀. Tó lóun ò yan tiwọn, òun ò yan ìgbé orí burúkú o. Aláyé ire lòun yàn wá o.
orí òun ìṣe orí burúkú ó ya tètè ṣe ó ní nígbà tó ń pe òun kóun wá join wọn láti lè ṣe iṣẹ́ ibi ó lóun ò ṣiṣẹ́ ibi rí wọn ò fi kọ́ òun wọn ò fi train òun iṣẹ́ ibi ò sí nídìílé tòun ṣé òun máa sọ pé òun ti dé ilé kábíyèsí ṣùgbọ́n òun ti rí olórogún kóun tó tẹrí bọ̀ ẹ̀tẹ̀ ọlọ́run dẹ̀ wá bá a ṣe nígbà tó débẹ̀ ó ya rí ẹni tí ọkàn bíi tòun ìyẹn Naomi ó yá tètè lóun máa fara wọn nígbà tó dé kọ́kọ́ dé ó rí pé àwọn eléyìí bóyá àwọn eléyìí ṣe join a máa ń rí inú screen náà bí inú ẹ̀ ṣe mọ́ inú Lizzy ṣe mọ́ ó fi pé bóyá bí inú òun ṣe mọ́ nínú gbogbo èèyàn mọ́ tẹ́ bá rí gbogbo ògbó ó máa lọ́mọ ìyá yìí ìyẹn Mariam àṣé Mariam ògbólógbò burúkú ògbólógbò oṣòròǹgà yàtọ̀ ó máa lọ́mọ Naomi Lizzy máa lọ́mọ Mariam bíi pé ìyáálé mi ẹ jẹ́ ń fara mọ́ ẹ jẹ́ ń ṣe ẹ jẹ́ ń mọ̀ kò sẹ́ni tí òun fojú jọ bí kò ṣe ìyáálé òun àṣé irọ́ kìnìún àwọn kìnìún burúkú ni wọ́n ẹni tó máa ṣàgbà tó ń ṣá ọmọ yẹn lẹ́kìnní wọ́n ṣá lẹ́kìnní àṣé àwọn ọlọ́run ti rẹ́dì láti bà tiwọn jẹ́ ó dẹ̀ dídán pẹ̀lú gbogbo iṣẹ́ ẹ̀ka tó ń ṣe yẹn ọlọ́run máa san gbogbo ẹ̀ fún wọn pátápátá gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn ọmọ yẹn bó ṣe fara rò wọ́n nìyẹn bó ṣe ń ṣe bí àṣé wọn ò nífẹ̀ẹ́ wọ́n máa sọ pé ìwọ kẹ̀ bó ṣe wà níbà àjọ máa lẹ̀ pọ̀ láti máa ṣiṣẹ́ ibi ọlọ́run ò dẹ̀ gbà fún Lizzy ọlọ́run ò gbà ó ní yá tètè yọrọ ọlọ́run nífẹ̀ẹ́ Lizzy gan-an ọlọ́run nífẹ̀ẹ́ òun ìyá àti bàbá ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ fámílì wọn tọ́n ba ayé Lizzy jẹ́ fún wọn ní ààfin Ọ̀jájá ara wọn náà ṣé tó wá pé Lizzy ti bá wọn ṣe ìbàjẹ́ ṣé wọ́n bí i dá ó sọ pé òun wá láti Scotland kó wá bá kó tiẹ̀ ní mọ hospital yẹn ni ṣé gbogbo àwọn tó kù ṣe ọmọ hospital wọn mọ hospital yẹn wọn lè mọ̀ ṣùgbọ́n ẹni onínúure òun ló ń bá oníire yọ̀ ṣé ráwọn oníṣẹ́ ibi wọn ò lè ẹ́fà rọ́wọ́ mú ń bó òun náà ni ǹjẹ́ òun náà kọ́ ẹni tó ń bọ̀ láti Scotland ó rí ọ̀nà lọ ẹ̀yin tẹ́jọ́ wà Nàìjíríà yìí ẹ̀jọ́ iṣẹ́ ibi sókun ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe máa jáporó nìyẹn máa jáporó ẹ̀yin oníṣẹ́ ibi ní rọ́nà lọ bẹ́ẹ̀ gbà ọ̀tún ọ̀nà máa dí mọ́ yín bẹ́ẹ̀ gbà òsì ọ̀nà máa dí mọ́ yín bẹ́ẹ̀ bojú wẹ̀yìn ọ̀nà máa dí mọ́ yín bẹ́ẹ̀ wo òkè ọ̀nà máa dí mọ́ yín bẹ́ẹ̀ wo wájú ọ̀nà máa dí mọ́ yín lágbára ẹ̀jẹ̀ Jésù Olúwa wa kí ló dé ẹ lọ jáwọ́ iṣẹ́ ibi wọ́n bẹ̀ yín títí ẹlẹ́ẹ̀ni jáwọ́ ó dìgbà náà ẹ̀yin èèyàn mi Elizabeth ó ti wá àǹtí ẹ̀ wá ó ti wá ọmọ ìyá ẹ̀ wá ó ti wá orogún ẹ̀ wá ó ti wá ìyáálé ẹ̀ pàtàkì wá ó ní ìyáálé òun ní Naomi òun ò ní ẹlòmíì òun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ilé olórogún ilé ikú ni ṣùgbọ́n ẹni bá ní Naomi ní orogún orogún Naomi yẹn máa wù yàn láti máa ní torí live and let live ni Naomi ó máa ṣe lágbára ẹ̀jẹ̀ Jésù Naomi àti Lizzy ẹjọ́ máa kọ́ ọmọdùnbá láàfin yẹn ikú ò ní jí yín parun ní sọ́wọ́n lọ́jọ́ nǹkan rí tẹ wá sílé kábíyèsí lágbára ẹ̀jẹ̀ Jésù ọlọ́run á fi fún yín nǹkan kan ní iṣẹ́ yín méjèèjì ikú ò ní jí yín parun ní sọ́wọ́n lọ́jọ́ àárín yóò ní dàrú àwọn eléṣù yẹn wọ́n ní dàárín yín lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa àmín ó ti rí bẹ́ẹ̀ ni yóò rí títí láé ayé àìnípẹ̀kun àmín ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá wa share ẹ bá wa like kẹ́ ẹ bá wa subscribe yes tẹ bá rí nǹkan bíi méjì tẹ fẹ́ bá wa sọ sí comment section ẹ bá wa fi kún láyọ̀ o thank you very much bye.